Jájókòó wọlé. Jájókòó. Ṣàlàfíà ni. Who's this? Like house help. Oh! So house help in She looks so beautiful. In and out, lo fi nice. Lo tún kúnlẹ̀ ṣe méjèèjì ló kí mi. This shows wípé ilé ire ló ti jáde. Wọ́n kọ́ ẹ, ìwọ náà tún túnra ẹ kọ́. Wow, I love people like this. Dìde my dear, dìde sókè, dìde sókè. Wo ṣoré ètò ṣe mo wá fi ń dá ẹ lójú wípé wàá gbádùn mi nínú ilé yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, I will treat you so right. Wo àwọn Yorùbá máa sọ pé ìyá kù ni o. Ṣoré láti wákàtí ìlọ tí mo ti wọnú ilé yìí, mo fẹ́ kó máa rí mi gẹ́gẹ́ bí ìyá ẹ. Yes, because I'm gonna take care of you. I am Abimbola. Yes, Mama. Ọmọ dáadáa ló. Very humble, respectful, and beautiful. Wow. Mom see me to confirm pé ọmọ dáadáa ni ẹ́. Wàá gbádùn mi. I'll take you places. I promise. Showing now on Okiki Premium TV.